ǹjẹ́ ẹ ti gbọ́ pé ọjọ́ 29 oṣù kẹsàn-án ìyẹn on 29/9 nìràwọ̀ ńlá kan sọ̀kalẹ̀ látọ̀run tí ń ṣe Mrs. Atinuka Koja ọmọ wọn ní Benin Republic tó forílẹ̀-èdè Nàìjíríà ṣe bùgbé ìran àkàlàmàgbò kan ò ní ṣaláì lẹ́gbẹ̀rún ọdún láyé ẹ̀mí rẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú owó ọmọ àti àlàáfíà Mrs. Atinuka Koja gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ́ẹ̀ ṣọ̀tá tó ní kó má ṣe tiẹ̀ lókè erùpẹ̀ gbọ́ ẹ̀bùn pàtàkì tó lódùmarè ní fún wọn. àbíkọ́ bí aláìní ọmọ mẹ́wàá Ọlọ́run yóò gbé ikú apá mẹ́rin akẹjọ àìsàn àṣẹ mẹ́rin akẹfà méjì owó ọdún ìbò lọ́gbẹ́ ẹ̀yẹ ọyọ́ ọdún méjì jẹ́ méjì tó kù ó yà láàrin ìdí onídàá. bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Mrs. Atinuka Koja, happy birthday to you, long life and prosperity. àṣèyí sàmọ́dún igba ọdún kan ni o.